Aláròyé máa wí o. èyí nìdí táwọn ọmọ Nàìjíríà kò ṣe pariwo nítorí owó epo tó wọ́n sí i. I-Minisita tí ṣe mínísítà fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè yìí ti ní ariwo lórí ọ̀rọ̀ owó epo bẹntiróòlù tó fò fẹ̀rẹ̀ lọ sókè kò pọ̀ láàrin àwọn aráàlú rárá nítorí bí iná ẹ̀lẹ́ńtíríkì ṣe ń wà nígbà gbogbo. níbi ìpàdé àpérò kan tí wọ́n pe mínísítà yìí sí tó wáyé láìpẹ́ yìí ni Adelabu ti sọ̀rọ̀ náà nílùú Èkó. ó ní àwọn ọmọ Nàìjíríà kò pariwo nítorí epo tó wọ́n mọ́ nítorí wọn kò nílò láti máa tan ẹ̀rọ amúnáwá wọn nígbà tí iná ti ń wà lóòrèkóòrè. ó ní àwọn èèyàn kò nílò láti máa ra epo bẹntiróòlù bíi ti tẹ́lẹ̀ mọ́ láti lè tan náà nítorí bẹ́ẹ̀ ni ariwo lórí pé wọ́n fi owó kún iye tí wọ́n ń ra epo kò fi ga jù báyìí. tó bá jẹ́ pé wọ́n ń lọ sílé epo láti máa rà á ní 1,000 lítà láti lè máa tan jẹnẹrétọ̀ ni àbá gbọ́ ariwo tó jù báyìí lọ látọ̀dọ̀ àwọn aráàlú. nídìí èyí nǹkan tá a ní lọ́kàn láti ṣe ni láti rí i dájú pé a rọ́pò àwọn jẹnẹrétọ̀ ní ìbámu pẹ̀lú ètò ìpínlẹ̀ Èkó tí wọ́n fẹ́ wá nǹkan fi rọ́pò ẹ̀rọ jẹnẹrétọ̀ amúnáwá bíi 1 mílíọ̀nù láàrin ọdún kan. mo ti rí òye ẹ̀ o, a gbọ́dọ̀ wá nǹkan fi rọ́pò gbogbo jẹnẹrétọ̀. bákan náà ló tún sọ̀rọ̀ lórí bí ilẹ̀ Nàìjíríà ṣe wà lẹ́yìn lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná. ó ní 2,000 mẹ́gáwáàtì agbára iná péré ní Nàìjíríà fi kún èyí tí wọ́n ní nílẹ̀ tẹ́lẹ̀ láti bí 40 ọdún sẹ́yìn. ó wáá sọ pé àmọ́ gbogbo àwọn èèyàn orílẹ̀-èdè yìí lé ní 200 mílíọ̀nù síbẹ̀ a sì ń yọ̀ lórí pé a ti ní 5,000 mẹ́gáwáàtì iná. nǹkan tí eléyìí ṣe dàbí oríire ni pé ó gbà wá ní 40 ọdún láti ní 2,000 mẹ́gáwáàtì iná sí 2,000 tó wà nílẹ̀ tẹ́lẹ̀ láti ọdún 1984. nítorí nígbà tí àwa gba ipò tí a dé ọ́fíìsì 4,000 mẹ́gáwáàtì ní agbára iná wà nígbà náà. ní báyìí a ti gbé e dórí 5,000 láti ọjọ́ 3 oṣù kẹsàn-án ọdún yìí. àmọ́ èyí kò lè kó àárẹ̀ ọkàn bá wa nítorí bẹ́ẹ̀ ni a ṣe ń jí gìrì láti gbé e ju ibi tó wà tẹ́lẹ̀ lọ àti ibi tó dé dúró báyìí pàápàá. bẹ́ẹ̀ ni mínísítà Adelabu ṣe sọ. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.